Africa Content TV. Muslim Akinsanya. Thank you for coming. Mo sọ pé wọ́n sọ wípé Oluomo ń bọ̀. Ó ní òun ò lè gbọ́ pé èmi náà fẹ́ ṣe lè kó má débẹ̀. God will bless you. God will keep your going out and coming in. Èyí tó wù wájú náà Ọlọ́run máa mú ẹ débẹ̀ láyọ̀ àti àlàáfíà. Àdúrà tó gbà fún mi yẹn àárọ̀ ti rọ̀ mọ́. Mo gbọ́rù ẹ̀. Mo dẹ̀ mọ́ bí tó fóun sí. Bó ṣe máa rí nìyẹn.